ní ìṣẹ́jú àáyá ní ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24 ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Agnes Olúwatósìn. pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ké rárá látàrí ìgbé ayé tó le àti ebi tó wà ní orílẹ̀-èdè náà, ìdílé àwọn mẹ́fà kan tí wọ́n jẹ àmàlà tí wọ́n fi èpo ẹ̀gẹ́ pẹ̀lú ẹ̀ ní ìròyìn yìí jẹ́ kó di mímọ̀ pé ọ̀kan nínú wọn ti kú tí wọ́n sì ti gbé àwọn tó kù lọ sí ilé ìwòsàn ìdánilẹ́kọ̀ọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́. àpérò ọmọ òkè hò lágbàáyé ti ń dúnkokò mọ́ ọ̀gbẹ́ni Kọ́lá Olóòtú, olùgbóhùnsáfẹ́fẹ́ rédíò kan ní ìlú Ìbàdàn. wọ́n ní tí ó bá kùnà láti kó ọ̀rọ̀ àlùfàǹṣá rẹ̀ jẹ èyí tí ó sọ nípa àwọn ọmọ òkè hò nígbà tí ó ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ yóò fojú ba ilé ẹjọ́. ojú òpó MyChat ni mo ti ń mú àwọn obìnrin tá a fi ń ṣe oògùn owó. afurasí afiniṣètùtù ọlà kan Adébáyọ̀ Ọlámídé ló ṣàlàyé èyí fún àwọn ọlọ́pàá. àwọn aláṣẹ ti fìdí ẹ̀ múlẹ̀ pé olórí ẹgbẹ́ alátakò kan ní ilẹ̀ Chad, Yàyà Dílò, ti pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí ó kojú àwọn ọmọ ogun ilẹ̀ náà pẹ̀lú ìbọn. ilé aṣòfin orílẹ̀-èdè Ghana ti ṣe àgbékalẹ̀ àbádòfin kan, ìyẹn constitution, tó la ìjìyà ẹ̀wọ̀n kalẹ̀ fún ẹnikẹ́ni tàbí èèyàn-kéèyàn tí wọ́n bá fìdí ẹ̀ múlẹ̀ pé ó ń ṣe ìbálòpọ̀ akọ sí akọ tàbí abo sí abo. gómìnà fún báńkì àgbà lórílẹ̀-èdè Nàìjíríà, Governor of Central Bank of Nigeria, Ọláyẹmí Kàdósò, ti sọ pé èmi kọ́ ni mo fa ìṣòro ètò ọrọ̀ ajé tó le koko tí àwọn aráàlú ń kojú lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí. tí ẹ bá ń ka èyí, ó túmọ̀ sí pé òun ti kú. ọ̀dọ́mọbìnrin kan ẹni ọdún 25 tó kéde ikú rẹ̀ nínú àtẹ̀jíṣẹ́ tó bani lọ́kàn jẹ́ kan lórí ìtàkùn LinkedIn ló sọ èyí lẹ́yìn tí wọ́n fìdí àyẹ̀wò rẹ̀ múlẹ̀ pé ó ní àrùn jẹjẹrẹ bidot, èyí tí ó ṣọ̀wọ́n. ẹ̀yin nìkan kọ́ ni ohùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. fún ìdí èyí, ẹ lọ wábì kan jókòó sí, kí ẹ jẹ́ kí àlàáfíà kí ó jọba, kí ẹ sì dúró di ọdún 2027 kí ẹ lè bá kópa nínú òṣèlú. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, Nigerian Labour Congress. ilé ìgbìmọ̀ aṣojú ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe àtúnyẹ̀wò ìjábọ̀ ọ̀gbẹ́ni Stephen Arosaye àti àwọn ìjábọ̀ mìíràn tí ó ní èròǹgbà láti fi tún iṣẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe kí wọ́n tó dáwọ́ lé. gómìnà ìpínlẹ̀ Anambra, ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo, ti fẹ̀sùn pé díẹ̀ lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọ̀daràn láwọn agbègbè kan láti lè ba ìgbìyànjú ìjọba láti kojú àìní ààbò tó péye jẹ́. mínísítà fún ìròyìn àti ìlànà orílẹ̀-èdè Nàìjíríà, Muhammad Idris, ló sọ lọ́jọ́rú pé gbígbé epo rọ̀bì wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà ti dínkù ní ìdá 50 nínú 100 láti ìgbà tí wọ́n ti yọ ìrànwọ́ kúrò lórí epo. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti darí àwọn iléeṣẹ́ sìmẹ́ǹtì bíi Dangote, BUA àtàwọn mìíràn láti dá ìdíyelé sìmẹ́ǹtì padà sí ipò tó wà tẹ́lẹ̀. ọmọọba Adéwọlé Adébáyọ̀, agbẹjọ́rò àti oníṣòwò, sọ pé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílò láti gba ìjákulẹ̀ ìlànà wọn, pàápàá jùlọ bí ó ti ṣe gba àwọn olùdìbò níyànjú pé wọ́n ní láti wò ó fínífíní ṣáájú kí wọ́n tó fò sínú ètò ìdìbò mìíràn tí yóò wáyé. mínísítà fún ìròyìn àti ìlànà orílẹ̀-èdè Nàìjíríà, Muhammad Idris, lọ́jọ́bọ̀ sọ pé òun rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àkókò sí láti fi lè tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. ilé ìgbìmọ̀ aṣòfin ní ọjọ́bọ̀ gba ìwé kíkà kẹta, ìyẹn ìwé òfin kan tí ó pè fún àfikún ọ̀pọ̀lọpọ̀ ọdún sí iṣẹ́ àti ọjọ́ orí ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́rú rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní sùúrù
látàrí ìpọ́njú ọrọ̀ ajé tó wà lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè yìí. Ó sì fi dá wọn lójú pé lẹ́yìn òkùnkùn bírimùbírimù ìmọ́lẹ̀ yóò wà. Igbákejì alága ilé ìgbìmọ̀ aṣojú lórí àyíká Honorable Testia Ugbor ti pé agbègbè Niger Delta láti dá sí ètò ìmúpadàbọ̀ ìrà gẹ́gẹ́ bí ara ìgbìyànjú láti gbógun ti ìtànkálẹ̀ epo ní agbègbè náà. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti sọ pé ìbọn atamátàsé 295 tí wọ́n rí lóko adìyẹ kan ní Sabon Wuse ìjọba ìbílẹ̀ Tafa ní ìpínlẹ̀ Niger ni àwọn kan fẹ́ fi ṣọwọ́ sí Mangu ní ìpínlẹ̀ Plateau kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n. Ìpínlẹ̀ Yobe ti ya àwọn 216 sọ́tọ̀ fún àyẹ̀wò látàrí àrùn meningitis tó gbalẹ̀ kan ní ìjọba ìbílẹ̀ 3 ní ìpínlẹ̀ náà, èyí tí ó ti ṣokùnfà ikú àwọn 26 kan. Kò ní jù báyìí lọ fún ìròyìn ìṣẹ́jú àyà tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi Agnes Olúwatósìn ẹ máa yá ṣe. Ní ìṣẹ́jú àyà ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àyà. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yá o ẹ jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú